bàbá ẹ dá mi lóhùn ọjọ́ ti lọ náà. bàbá èló lẹ fún. ní ká jọ sọ náà ni. tí ìsìn ẹgbẹ́ lálẹ́ báyìí fáfọ́ dẹ́rẹ́ alẹ́ fún mi wá lẹ́ni kí n mọ ìyàwó olúgbó ó tó ti mọ wá ti tíkẹ́ẹ̀tì nílé wa báyìí náà. ẹ̀yin ẹ̀wọ̀ inú ojú kan ti fọ́. bàbá ọkọ mi. ẹ mọ bẹ̀mí lẹ́bẹ̀ yà jẹ́ ẹ mọ bẹ̀mí lẹ́bẹ̀ yà ẹ wo yìí kéré bàbá wo yìí kéré mi ìgbẹ́ lé yòó kéré o ẹ jọ. ìjọbalẹ̀ mi. bàbá ẹ mọ ìjọbalẹ̀ sí wa yẹ ọjọ́ ti lọ wá ti tíkẹ́ẹ̀tì wa náà. ọlọ́run ní jẹ́ pàdé irú yín mọ́ ẹ jọ. ọkọ̀ tá a wọ̀ ni lóòótọ́ ó tiẹ̀ ti kọ́kọ́ bínú ó ti lóhùn òkú wa. ẹ káàbọ̀ ẹ kújọ́ mẹ́ta ẹ pẹ̀lẹ́ ẹ káàbọ̀. ẹ jọ bàbá màmí ń kọ́. ìyá yín bẹ́ẹ̀ ni. ní tíjà yín dánwò lónìí láti jọ mo ti dáyè mi ò rírú ẹ̀ rí. kí ló ṣe wọn kí ló ṣẹlẹ̀. ìyá yín kàkàkà ó kà lẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni. bàbá. kí n má sọ̀rọ̀ kan ìwọ ń bàbá. ó dẹ ẹ má bínú. àbírọ́ ni ṣé rọ́ mu pa. àní ẹ má bínú. ìgbà wo lójú òní mọ gbogbo ayé ní kú mọ̀. bẹ́ẹ̀ ni ìyá yín. ń bọ̀ náà wà báyìí. Tádé ẹ tún wá wò mí ẹ ṣé mo dúpẹ́ èmi mo jẹ́ ẹni láárí ẹ forí jì mí. màmá kí lẹ wí ẹ̀yin lẹ sọ wá di òfìfo ẹ̀yin lẹ sọ wá dẹ láìríṣẹ́. mami ṣé pé ẹ̀yin lè ń ṣe wá láti jọjọ́ yìí. mami kí ló dé kí la ṣe. ẹjọ́ mi kọ́.
wà látàrọ tí mò ń pariwo ẹ káàkiri ní ogbó nulé. ebi bí ẹ bá mi náà mọ wà àbẹ̀wò ìyáàbò mi ìyáàbò mi. àsójú mi wá fọ́ ni tí mo fi ní gbogbo nú yàrá kiri mi ìgbẹ́ tó jọ ìyàbò mi. èwo kíkàkiri wa máa wá yàn kí n dàjí ebi inú ilé lẹ fi mí sí. èyí ṣe tán pé mo fẹ́ pa jẹnẹrétọ̀ ni o ní ìmọ̀ pé ó dogun kí n máa wá ẹ̀ kiri gbogbo nulé. èmi ní iná mọ wà bọ́yá ìlànà ẹ lè mọ ìlànà èmi ọ̀dọ́ ti tán bí mo wà náà lè bá mi. ṣé o ṣe pé àjẹ́ ní ìyá abùnmi tí mò ń bá gbélé nítorí Ọlọ́run kéèyàn sáfòdìdé lórúkọ máa kiri kéèyàn máa máa wẹ́rà bá ọtẹ mo mọ Ọlọ́run ó ta sí ní ẹni mi lọ́wọ́ ọjọ́ kan kò jù bẹ́ẹ̀ lọ. láti rí òtún ń jọ́ kan àti ní ẹ̀tún sí mi lọ́wọ́ àṣàjẹ ni ọ́ ìyá Bùnmi. Àjẹ́ ni mí. Àjẹ́? Mami, ṣe wá rí fún èyí tẹ́ ẹ ṣe yìí. Gbogbo aráyé pátápátá ló máa gbọ́. Tó o bá jẹ́ kí ẹnikẹ́ni gbọ́, màá ṣe ọ́ níkà. Ẹ tún máa pa mí bẹ́ẹ̀ ṣe pa bàá mi. Mami, kò burú. Màá ròyìn fáráyé. Màá ròyìn fẹ́rù ọ̀nà. Màá ròyìn fọ́nà kọ. Gbogbo ayé ẹ̀gbà mi ò wá ní bàbá mi o. Àjẹ́ ni ìyá mi o. Ọ̀gbẹ́ san bàbá rẹ̀ lára mi ni. Àmọ́ ẹ wonú àwo funfun tí ń bẹ lórí ibẹ̀ hàn ìwọ àtìyàwó rẹ tí ń bẹ nínú rẹ̀ kẹ́ ẹ dì í mú. dàárọ̀ ọ̀la a máa sọ ìwọ. Fàdábẹ́ èbúrẹ́ o àkàìṣà ìmàgbà ìran fùkù tó ṣòro jẹ èbúrẹ́ o àkàìṣà ìmàgbà sábàbí ogun àti inú jà ní èbúrẹ́ o àkàìṣà ìmàgbà ọwọ́ aago ìfẹ́ ò ṣe fà sẹ́yìn èbúrẹ́ o àkàìṣà ìmàgbà omi ìfẹ́ rújú ta ni yóò pọn èbúrẹ́ o àkàìṣà ìmàgbà ìbálẹ̀.
olórí ẹyẹ ológbòjì kọlọ ẹgbẹ́ dúdú olórí òkété tí ṣe ìránṣẹ́ àwọn àbíkú ẹgbẹ́ dúdú ṣáàṣì. ìyẹ́ tó wà lọ́wọ́ yín yẹn ìyá yín fi fà yín wọnú ẹgbẹ́ ayé ni o. ajá. Tani yẹn o. Ó lè jẹ́ Bánjọ. Màá pè padà níta ṣùgbọ́n báyìí. Bébí báwo ni? Látàárọ̀ tó lóun. Ojú ọ̀pẹ ti pọ̀ jù jámájámá lọ kẹjà lọ sí gbogbo ẹ̀. Ó dọ̀pọ̀lọpọ̀ ìjọ ṣọ́ọ̀bù kò ṣe bó tó ti lọ sọ́dọ̀ ọgẹ́ wọn. Má ti ṣe pé mi ní kankan fàyè mi o. Tó wà níwájú mi pọ̀ kan. Tí mo ti ń dúró díẹ̀ látàárọ̀. Járe wo ní kọ́kọ́ fọ́ gbogbo àwọn eré àkẹjà yẹn à ń gbowó káàkiri à ń ṣe kọ̀ọ̀kan. Ìyẹn ló jẹ́ kí n pẹ́ wọn. Owó la láti kọ́kọ́ ṣe iná ká tó wá fà bọ̀. Oṣù ọ̀pọ̀ owó ló wá lọ tó ń ṣe pé owó ọmọ lọ. Mi ò ní ròónú mi ìjọra obìnrin lọ. Ìwọ́n máa wọ́ obìnrin káàkiri kẹjà níbi tí àwọn iléeṣẹ́ pọ̀ sí. Ok, kí ló fẹ́ mu? Give me anything. Ṣé kí n gbé favourite ẹ wá? Me mind. All right. Nítorí tí náà ni mo ṣe ń di kó má bàa wò ta. Á dáa fún ẹja rẹ. Obìnrin ṣá ga ọ. Ẹlẹ́yin obìnrin káwọ ọṣọ yẹn ká ṣe kankan. Owó ló lọ sí tó di gàgà jẹ̀gù. That's for you, baby. Any assist you can do this for you. Do this for you. Beautiful. Ṣùtẹ̀rí ọ̀rọ̀ ṣílé tuntun sìn. Kí ló ṣe ẹ́? Tó bá ti ń ṣe bẹ́yìn. Ọ̀hún wá ṣẹlẹ̀ ní thank you very much. Ṣorí ọ̀rọ̀ landlord mi tẹ̀ ló ń ṣe mí. Kí ló ṣe landlord rẹ̀? Bíi 3 months ago lọ fún mi ní quick notice. Wọ́n ní kí n kúrò nílé yìí. Wọ́n fẹ́ renovate ẹ̀. Èmi tẹ̀ fi pé wọ́n ń ṣeré ni kí bí wọ́n fẹ́ fowó kún un lé ni. Àfi pé lè ṣe dàárọ̀ ìtọ́ wá kọlẹ̀kùn mi. Bá ní kí ló dé o? Tọ́ba ní mo láti kúrò in the next 1 week torí pé 3 months ti pé pé àwọn ní láti renovate pépà. Mo dẹ̀ ti bẹ̀ wọ́n kò sí nǹkan tí mi sọ fún wọn ṣé ni wọ́n gbà. Mi ti wá mọ̀ nǹkan tí mo fẹ́ ṣe lọ́rọ̀ léyìn sí mo bẹ́ẹ̀ ti sú mi. Láti jẹ́ pé bóyá níbi iṣẹ́ mi sí wọ́n máa fún mi lówó sí láti fi gbálẹ̀ wọn ò ní fún mi sálárì tó ń sọ fún wa gan èlò ni kò tó nǹkan kan. Mi ti tí mo mọ̀ nǹkan tí mo fẹ́ ṣe báyìí ó gbẹ́ kọ̀ tẹ́ ti. Ṣorí fún kí n ti bẹ̀rẹ̀ náà ṣorí o kọ́kọ́ máa ń sound funny sometimes ìwọ ń pè rẹ ní sálárì àná ṣé sálárì ni wọ́n ń gbà yìí tó bá ráwọn tó ń gba sálárì ẹsẹ̀ wọn ló máa ti mọ̀ wàá mọ̀ pé bàtà tó yàtọ̀ sí bàtà ìwọ ló ní kámú orí ẹ̀ lásán sálárì oṣù 4 yẹn ló ní ìnáwó yẹn. ẹ ṣe. but jóná tí ṣorí ọ̀nà tó máa ń fi ń ṣe mí ó pọ̀ gan nígbà tán fún ẹ ní quick notice láti bí oṣù 3 mi dẹ̀ ń wá bí everyday o tiẹ̀ try o sọ létí mi rí. mi mọ̀ pé mi sọ fún ẹ. anyway ìfẹ́ lórúkọ ẹ lójú rọrọ love ní every time tí máa ti débi ló dàbí pé ta máa ṣe ń sìn ní wípé ẹ̀yìn ò ní ìdí pé à ń jáyàrá máa wọ nǹkan tá a lè ṣe sí. bébí mo kọ́ tó máa ṣe mí ni pé mo kò ń try fún mi gan mi kì í fẹ́ gbé problem ilé lọ́rùn. wo bí tó bá rí ọ̀ràn mi wà á rí pé ó kì í dáadáa you can never be a problem to me. ṣòrí màmá sọ pé mò ń náwó díẹ̀ lórí o kì í ṣe ẹrù
Okay, she commodity. You are useful to me. Who they give me now and they might make you happy. Of course now. Actually, mo bó ṣe yí ọ̀rọ̀. Professor ló ẹ kò jẹ́. I'm a professor. Why are professor? You go professor man say that, Nti mo tún wá fẹ́ kó mọ̀ ní pé ṣé wọ́n pé ìwọ gangan ló influence brain me because you are highly intelligent. Thank you. And I trust you. I love you. So fún mi kí ló fẹ́ jẹ́ nsìn. Kí ni kí ṣe fún ẹ? Amy, the choice is yours. Your favorite. Anything from you, I take it. Kí ló bẹ ramala? Tó bá jẹ́ you don't fẹ́ kí n lọ dídí nìyẹn. Okay, kò sí wàhálà. Like camel girl. You're not going anywhere today. Anyway, I'll pass the night here. But I'm a cocoa down because I'm a responsible one. I'm a down because o ti lè kó máa jáde jù. Tí ká wà nílé ká jẹun. Ó láti wọlé. Òun yóò tún gbọ́dọ̀ kọ́mọ̀ jù lọ́rọ̀ obìnrin ẹ̀tẹ́ máa wọ̀. Okay, jẹ́ no be shy. You're too sweet. All right. I think I have a great pot my down. I'm sorry. Now, it's about them to focus on. Ní ti pa fóònù voice dey ready. Ṣé lè ló fẹ́ lò? Driver! Daddy, kọ́ tẹ̀ ṣe yóò right now. Driver! Olùṣí ara ẹ̀ ṣó gbọ́ pé mo ń pẹ́ mo ní kó fún mi kọ́kọ́rọ́ mọ́tò. Mo ti fún ọ sà. Ayé fẹ́ bàjẹ́ ní sẹ́yìn ní kí lọ gbé mọ́tò padà síbẹ̀. Ṣó wà lọ́wọ́ ẹ ní? Gbàǹjọ mu wá fẹ́mi kọ́kọ́rọ́. Má bínú gbà lọ gbé mọ́tò yẹn padà síbi tí Bánjọ fẹ́ kó gbé padà sí. Ṣé ilé lè káwa gbé lọ àbí? Ẹgbẹ́ lè lọ. Kò ṣe. Daddy, bọ́dá mi ò lè máa dictate fún wa nulẹ̀ every time now. Sọ́ọ́lù yóò dàrú o. Tèmi yé mi o. Ẹ ti Bánjọ sílẹ̀ o. Kó jọjọ máa yé yín mi ò tiẹ̀ lọ mọ́. Wàá fọ́tò pa ẹgbẹ́ pọ̀ ní bẹ́ẹ̀. Mi ò lọ mọ́. Daddy, ọkọ̀ ọpọlọ ti ọjà rẹ̀. Bọ́lá mọ́tò kọlu ẹgbẹ́ tó bẹ̀rẹ̀ pẹ̀lú. Ẹ má jáde. Ní òbí níta ní òbí. Oto bẹ́ẹ̀ yẹn jẹ́wọ́ ti tó à. Ó ṣe èrè ní Bánjọ ló fẹ́ lọ mọ́tò ó dẹ̀ tún gbé mọ́tò káàkiri. Ìyàwó náà kọ. Ṣé wọn náà lọ mọ́ bí ti yá ẹ ni? Èmi ló ń rò. Mo ń rọ ẹ láyé mi ni. Bí kò tó rò ni. Ṣé mọ́tò ní fẹ́ wà kù ni? Ìgbà tá àwa mọ́tò kù nǹkan èmi lọ fẹ́ wà. Sẹ́mi lọ wà. Bẹ́ẹ̀ o ló ń sọ. Àbọ̀ wà mí. Mo sì ṣe ti gbà títí bàbá ọ̀gá rẹ̀ wà níjọ. Tó wà ọ́. Kí n tẹ pẹ̀lú yẹn? Débì pọ́ dùn ẹ̀ rárá mo jẹ́rìí rẹ̀ sí yan. Ọ̀ ṣe bí ẹni pé wọ́n gbá ọ létí. Ìgbà tí lójú tẹ ẹ ń rí. Ìgbà tí ni mo rí sóòrí pé lórí burúkú ni ọ̀gá Bánjọ ṣe ni mò ń ṣe bí ẹni tí kọ́ńsíkọ́ń bá jà ó dàpọ̀ mọ àlè pọ́ńbélé ìní kò sọmọ gidi láàrẹ̀ rárá ìṣẹ̀lẹ̀ wà bí ìgbà ọmọ pọ̀ bí ìgbà tó ọsàn tó bàjẹ́ ọsàn tó bàjẹ́ bá jábọ́ kí n sọmọ gidi láàrẹ̀ orí níjò nígbà táwọn màdàmú àti sífù tí wọ́n ń lọ pasí
tó pa kuruku bọ́bẹ̀ tó ní kí mádàmá àti sífì kí wọ́n bọ́lẹ̀ o mọ́tò yín lòun ò gbé jáde o sórí a sì wo ya rẹ̀ ń bi àlébí wa báyìí a sì yọ fẹ́ tó ní tó wo màdàmú sùsùsùsù tó ní màdàmú gbórí olóńgbò sáyà sọ́mọ gidi ń bẹ lára èyí o kéèyàn owó ya rẹ̀ kó ló gbórí olóńgbò sáyà mo jẹ́rìí ìyá mi Àbẹ̀ní yóò ti pawọ́dà sílẹ̀ ọmọ báwọn nínú kó wọ́n lé pé àbí kó wọ́n gi. bẹ́ẹ̀ kí wàá lọ kọ́ wọn bá. wọ́n pawọ́dà sí ńlá èèyàn ti ẹ̀lẹ́ bọ́ ṣàbòsí kọ́kọ́ pírẹ́tì. wèrè lè wá ń bọ̀. kí ló máa ń ṣe àwọn ọmọ olókè náà owó yẹn sọ bí pé òun ló kó wa jọ. Elizabeth, wo báwo ló ṣe rí? Fine. Mama bombi by Elizabeth ilé onílé òde rìn kiri. Tinu. Nígbà tó sọ̀rọ̀ ilé ẹ̀ fún mi. Tó ṣàlàyé pé bí àwọn landlord nǹkan kan bó ṣe ń yọ ẹ́ lẹ́nu. Mo wá wò wípé ibẹ̀ yẹn gan kéré fún ẹ tẹ́lẹ̀. Àìmọye mọ́tò tó máa park sí surrounding ṣe everything bẹ́ẹ̀. Ni mo fi wá bẹ́ẹ̀ get bí pé kí n dẹ̀ furnish in a small way mo ṣe ṣe yìí pé kó manage bí iná tó bá dẹ̀ pẹ́ a tún máa advance díẹ̀díẹ̀. Congratulations already. Èmi ni mo ní ogun bíbá ẹ̀. Ó mọ̀ pé owó ọ̀tẹ̀ ni ó deserve ẹ̀. Tó o bá deserve mi ní ṣe nǹkan tó rí báyìí. Lọ́kẹ́ wo everywhere. Tó bá ní pé òun fẹ́ fi ilẹ̀ báyìí gbogbo ara ni máa fi bàjá mi nígbà lójú ẹ̀mí mi kọ́ ló ṣe máa fi sílẹ̀ o. Tí o bá sí tiẹ̀ irú Elizabeth yóò lè jẹ́ tiwa náà. Tó bá jẹ́ pé a máa bọ̀ wọn lé kó wo gbogbo ẹyẹ ilẹ̀ ìgbà aṣọ kò kì í jó ọrùn lóòótọ́ ọ̀rọ̀ ẹ ti yé mi tí mò ń try láti organize ní pé tó bá di next week a máa kọ́ lọ́ra lọ ṣe shopping everybody máa fine. Ó ní láti lọ wọnú ilé yẹn tó bá rí bẹ́ẹ̀ jẹ́ bóyá tóbi lówó lẹ́bí gbà sí. Mo bíbí jọ. Ó ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Àní ó máa kúnlẹ̀ fún mi mọ́ dídé. Ó mọ̀ wípé tọkọtìyàwó ló yẹ ká jẹ́ ó ládẹ fẹ́ jẹ́ TNC nígbà tí ẹrú bá ń kúnlẹ̀ nìyẹn ayé àtijọ́ náà ń ṣe irú yẹn. Inú mi dùn. Inú ẹ̀ ò dé ní bàjẹ́ ó mọ̀ wípé ìdùnnú ara wa la jẹ́ bọ́ọ̀lù ń ṣe dá ọkùnrin àtọ́kùnrin. Nǹkan tó bá ti ń dáwọ́ sí nílé ayé ẹ̀ báyìí a máa yọrí sí rẹ̀. Àmì òye aládùúrà. Gbogbo tó bá ti ń ṣe báyìí sẹ́ àní a máa dá wọ́n á máa gòkè. Ọ̀tá ò ní rí díẹ̀ látọ̀rọ̀ lọ. Èṣù dẹ̀ ní kí á wà. Tinu ó mọ̀ wípé adùnbárìn ni ọgbọ̀n ni obìnrin mi wà tó bá pàdé ẹ̀ báyìí tọrọ ò ní bá kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ bọ́ tí wọ́n ti máa fẹ́ kọ́bọ̀ báyìí ó ń di millions of naira wọ́n mi lọ́wọ́. That's why I love you.
báwo. ẹ káàsán. ẹ káàsán. àwọn dáàdì lọ. ẹ wà nílé màá sọ fún wọn sì pé wà round ẹ wá jókòó. kí ni kí n fún un. wọ́n ṣe ìyọnu tí wọ́n rà. ẹ wá jẹ́ ẹ̀dẹ̀ wọn fún nǹkan. Ọlọ́run á túbọ̀ máa ṣàgbára dọ̀tun. Ẹ jókòó. Ilé nílé yín gbogbo ìgbà tẹ́ bá ti wá bí kẹ́ feel free. Ẹ ṣeun. Àwọn ọ̀jọ́ ló ní ká wá dúpẹ́ lọ́wọ́ yín wípé a rí owó tẹ́ fi ránṣẹ́ sí wa. Èló náà la fi ránṣẹ́ sí yín tíjọ wa ń gbé adúrú yín dìde pé kẹ́ máa wá dúpẹ́ lọ́wọ́ wa. tó Ọlọ́run á jẹ́ kẹ́ máa pè wá Ọlọ́run á dẹ̀ fún wa láǹfààní àti agbára láti máa dá yín lóhùn. ẹ̀yin mọ Ọlọ́run ni àìmọye àwọn ẹlòmíì tó jẹ́ pé wọ́n wà òkè jù yín lọ ṣùgbọ́n wọn ò mọ Ọlọ́run wọn ò fowó wọn mọ Ọlọ́run. Bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run á túbọ̀ máa bùkún yín. Àmín àṣẹ. Ní orúkọ Jésù. Àmín. Agbára ẹ̀jẹ̀ Jésù. Àmín. Bàbá wa àti Ọlọ́run agbẹ́yìnga àyìn lórí ìdílé yìí. A fi bàbá wa ilé yín lọ́wọ́ gbogbo nǹkan bá dáwọ́ Ọlọ́run jẹ́ kó máa yọrí sí rere. Àmín. Láti ìsìn lọ Ọlọ́run wà pẹ̀lú wọn. Àmín. Títí dé òpin ayé wọn Ọlọ́run wà pẹ̀lú wọn. Àmín. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ẹ gbàgbọ́! Dádì! Ẹ gbàgbọ́! Níbo ni ẹ? Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Ẹ gbàgbọ́! Kí ló ṣẹlẹ̀? What? Kí ló dé? Olùtọ́ ọmọ ìtukù. Ó mà ti kú. Ṣó ti kú báyìí? Ó ti kú. Accident ni. Mo jẹ gbèsè. Mo jẹ gbèsè o. Nísùúrù. Àsìkò ariwo kọ́ lélẹ́yìn. Ẹkún kọ́ ló ń kàn. Bá a ṣe máa contact àwọn òbí ẹ̀. That's the next step. Ẹgbẹ́ kú ìwọlé lọ. Mo jẹ gbèsè. Ẹgbẹ́. Tíkẹ́ẹ̀tì yẹn fún mi sẹ́. Ilẹ̀.
dún mi wò lórí olójú bí ojú ká báyìí. ẹrù ìwọlé lè tó gbé wọlé. ilé ilé wa ni. kí ló dé. kò sí nǹkan kan ayọ̀ náà ni kọ́kọ́rọ́ àbáwọlé àbájáde ò ní kọ́kọ́rọ́ títọkọ̀ tó ń bá wọlé tó ń bá jáde 3 ni 2 wà lọ́wọ́ madam ẹyọ kan tán fún mi rè ìrìn ilé wa. kí ni ọgbọ́n tẹ́lẹ̀ kọ́ ọ sí. ọ̀gá ikú tó pojú bẹ́ẹ̀ ni òwe ní pamọ́ ni níṣẹ́ bí àyín náà la wà tí agbálẹ̀ tó fò sánlẹ̀ tó kú ìyá yín náà sì la wà dírẹ́bà yín awakọ̀ yín tó fò sánlẹ̀ tó kú tá a wá ní kú kàn níṣẹ́ báwa 3 náà la wà ń yá yín ìrìn ilé wa ọ̀gá èmi náà fẹ́ jèrè àwọn ọmọ mi. ṣé ọ̀rọ̀ tí ò sọ orí ẹ pé ṣá. no jẹ́ kí n bèrè lọ́wọ́ ẹ ìgbà wo ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ ń bí ìsìn ló ṣẹ̀ṣẹ̀ rí pé wọ́n kú. tó bá jẹ́ tówó oṣù tẹ́ ẹ bá ní ń padà wá gbà ṣùgbọ́n tẹ́ bá lẹ́ẹ̀ ní fún mi mọ́ orí ìyá mi orí bàbá mi yóò gbà lọ́wọ́ yín ìyín lélẹ̀ wa. mo dúpẹ́ lọ́wọ́ ìyẹn mo dúpẹ́ o ẹ ṣé mò ń lélẹ̀ ọgbọ́n káwọn alágbàáyé tó lè ká mọ́ bí ìwé tó bá ti wá bí ìlànà ọ̀gá dúpẹ́ lọ́wọ́ yín. Is he alright? ṣé ẹ fi pé sense wà nínú ọ̀rọ̀ tí bọ̀bọ̀ yẹn sọ. come on fit sense wo ló fẹ́ wà nínú ọ̀rọ̀ tí díọ̀tì olórí burúkú eléyìí fẹ́ sọ níwájú mi. díọ̀tì wáwù ọ̀gbẹ́ni tó fẹ́ fòrú lọ yìí kó má jẹ́ kó fẹ́ jí mi lẹ́rù pé ó fẹ́ kọ̀ọ̀kan nínú àwọn ọkọ̀ tó wà stop bẹ́ẹ̀ jẹ́ kí n lọ wo díọ̀tì o crazy man.
Dádì Bánjọ. Ẹ dìde jàre. Ẹ sùn, ẹ meditate. Ṣé bẹ́ẹ̀ ilé sọ pé ẹ fẹ́ wá ṣe nǹkan sàlẹ̀ ẹ̀dẹ̀ tí a sáré sùn? Ìgbà tẹ́ mọ̀ pé oorun ń kùn mí. Ẹ̀mí bàbá dẹ̀ ti gòkè wá ká wá sùn. Mo dẹ̀ wẹ̀ ẹgbẹ́ títí mi ò rí yín. Ẹ wo ẹjẹ́ máa lọ jẹ́ oorun ń kùn mí náà. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní agbára ẹ̀jẹ̀ Jésù. Ọba lè wí lè ṣe. Òde jẹ́ àgbàdúrà. Ààbò yín tí ó dájú tí ó yè koro bàbá ẹ wá dáàbò wá. Wọ́n ní ẹni tí ó jókòó níbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo ni yóò máa gbé abẹ́ òjìji Olódùmarè. Àwa yóò wí nípa ti Olúwa pé ìwọ ni ààbò àti odi wa. Olúwa ní òru yìí bàbá dáàbò bò wá. Gbogbo ọfà kọ́fà tí ọ̀tá bá ń ta sí wa gẹ́gẹ́ bí orí kọ̀ọ̀kan tàbí ìdílé Olúwa bàbá dá padà síbi tó ti wá. We cover this house with the blood of Jesus. Jésù Olúwa wa. Praise the Lord. Ó sì tó fẹ́ dìmọ̀ mi orun òkun yàn. Ṣáàjá lọ sùn. Orí nǹkan. Kí ló ṣe ẹ́? Gbogbo bí a ṣe ń ṣeré yẹn, ara mi ti ṣe dáadáa o. One time sí mi, mo kàn rí pé ara mi kàn wálẹ̀ wẹ́sì ni. Ó kàn ṣe ìwẹ̀tẹ̀. Àbúrò rẹ̀ ni, ara mi kàn wálẹ̀ lẹ́ẹ̀kan náà ni. Ẹ̀bùn ìfẹ́ kí n fọwọ́ kàn ẹ́ díẹ̀ sí. Àníyàn kọjá ní ìgbà pápá àdáṣe ìyá fún nǹkan ọmọkùnrin yìí ó kàn wálẹ̀ lẹ́ẹ̀kan náà ni. Ẹ̀yìn tí wọ́n wá lẹ́yìn sí ṣé mi ní fọwọ́ kàn ẹ́ ni kó dìde padà ní àbí kí ló sọ lẹ́nu sí. Mo máa dára mo dé tí mi ò wá nílẹ̀ mo dé tí mi ò sùn bí o. Kí ló wá fẹ́ ṣe sí báyìí? Tí ó wá yé mi báyìí. Kí ló wá fẹ́ ṣe báyìí? Mo sùn. Kí ni ti sọ̀rọ̀ kí ni báyà? Mo dé tí mi ò ṣe kí ni lálẹ́ báyìí. Wo kí n fún ẹ panadol bí a tó bá lo panadol tá rẹ bá balẹ̀ dáadáa gbogbo á pé. Ṣó ń ṣeré ni? Ṣó ń ṣeré ni? Wọ́n sọ fara mi ò lé oní panadol kan dáńgà ni. Orí ọ̀hún ti ẹ̀gbẹ́ rárá níwèé ṣá. Bí ẹ̀kẹ́ ẹ̀kọ́. Irú èmi kò fẹ́ mọ̀ bóyá ó ṣì wà bí àbí ó ṣe àbí ó rọ̀ ni bóyá ó wà bẹ́ẹ̀ ni. Bóyá ọ̀rọ̀ tí mo bẹ bóyá ọ̀rọ̀ àbúrakàdàbà ni mo bẹ sọ ni. Wọ́n ní ara mi ò lè ara mi wálé o dẹ̀ tún sọ pé dáka o sọ pé kìí sọ́mọdé yẹn ni. Òbúrú tó kàn ló mọ̀ jáde.
àbò sá kúrò ní àbò fún kúrò ní àbò sá pamọ́ ní kí làwọn tó wá ṣe báyìí lọ́yọ̀ bá wá sí báyìí. Báwo dé ni? Ẹ wò, gbogbo bí mo ṣe rìn sí bákan náà. Kí wá ní next step báyìí? What is the next step? Kó náà ló sùn mí. Ṣé ẹ̀yin náà wà ní try ibi tẹ̀sán báyìí? Èdè wà kàn ṣe sí i. Ṣé o gbàgbé wípé àjọ ní ọmọ yìí ni? Gbogbo orin tí n bá máa rìn láti rí pé ó lálàáfíà ni mo gbọ́dọ̀ ṣe náà. Lórí yẹn ló máa sọ pé kí n jọ torí Ọlọ́run. Láti máa jẹ nítorí yẹn. Ìwọ lóhùn. Báwo ni tèmi ṣe fẹ́ jẹ́ láàrin àwọn ọ̀rẹ́ mi? Kí ni ká ti gbọ́? Wípé ọmọkọ yíyọ tí mo ní ò lè bá obìnrin ṣe pọ̀. Má jẹ́ kí èèyàn bẹ́ẹ̀ ní jẹ́. Ǹjẹ́ o jẹun láti gbà tó ti kúrò rẹ̀? Ṣọ̀rọ̀ oúnjẹ lèyí tó wà lẹ́yìn. Ebi ò tiẹ̀ pa mí. Ebi ò. Wọlé lọ kó lọ relax. Rest. Take care. Dẹ̀ náìsì gan-an. Ṣé ẹ jáde sọ̀rọ̀ yìí? Àǹtí, wọn ò jáde sí kíni. Wọ́n ti jáde, wọ́n ti wọlé lórí ọ̀rọ̀ yìí. Ibi tí wọn ò tí ì lọ lórí ọ̀rọ̀ yìí òun ló ń lọ lọ́hùn yẹn. Wọ́n ti lọ lé pásítọ̀, wọ́n ti lọ ọ̀dọ̀ àfà, wọ́n ti lọ lé aláwo, wọ́n ti lọ ọ̀dọ̀ ọlọ́ya, wọ́n ti lọ lé oníṣàngó, kódà wọ́n ti dé ọ̀dọ̀ ọlọ́ṣun, ọ̀ṣun ọlọ́mọ yọyọ tó yẹ pé èèyàn wà nǹkan ti dọ́dọ̀ ẹ̀ rí. Wọ́n ní kò ṣeé ṣe o. Ẹ wò, Tinú ni kẹ́ bá mi bẹ̀ Tinú. Kó yé ronú kó má parẹ́ torí ẹ ṣinú ìwé kan. Ẹ wò kó tó múra báyìí pé mo fẹ́ jáde. Mo bẹ̀ mo parọ́wà, mo wàásù títí ni. Ẹ jọ torí Ọlọ́run ẹ bá mi bá sọ̀rọ̀. Àǹtí mi, Lizzy kò sọ̀rọ̀ báyìí. Bọ̀bọ́ yìí ló gbalẹ̀ tí mo wà. Ó tún fún ní iṣẹ́ fún mi. Every month ló máa ń kó owó sí àkáǹtì mi. Kò tún sí nǹkan tí mo fẹ́ tí mo béèrè lọ́wọ́ ẹ̀ tí kò kì í ṣe fún mi. Àǹtí mi, ṣé máa ní mi fẹ́ mọ́ ni? Ṣé máa ní mi ṣe mọ́ ni? Bọ̀bọ́ yẹn nice. Ó ti jẹ̀fọ́ tèmi bá mi. Ṣé lérè? Àǹtí ṣé lérè? Ilé bí ilé àbẹ̀rẹ̀wọ̀, ilé bí ilé kọ̀ńténà. Ẹ ká lọ kẹ wá lọ wọlé. Tinú ká lọ kó wá lọ wọlé ní VGC. Kó wá lọ bá àwọn ọkùnrin gidi bọ́n ṣe ń tọ́jú obìnrin tó ń ra ilé gidi. Ṣé lélele ìtorí Ọlọ́run ẹ̀dẹ̀ bá sọ̀rọ̀? À ń ṣe ilé yàkàṣílẹ̀ kù sí kó fẹ́ ṣinú ìwé sílẹ̀ bá sọ̀rọ̀ àǹtí ẹ̀ jọ. Ó fi wé sàkáǹtẹ̀. Tani! Tani yẹn? Bájọ ló sọ̀rọ̀. Ọtúndé. Ọdẹ o. Ó ṣì lọ.
babe. Ṣùgbọ́n okay. O ti ẹ̀ yọ ọmọ mi, o ti ẹ̀ ṣe bí ẹbí mo wọlé rárá. Kí ló ṣe? Ṣé o ti àtọ́nà nìyẹn? Kí ló ṣe bí ti báwo? Mo rí pé ìkànnì ẹ. Ó Carlos, ó wicked, in fact kò sí èèyàn lára ẹ̀. Jẹ́ sọ̀rọ̀! Jẹ́ sọ̀rọ̀! Ṣojú tilẹ̀ ilé yìí ni ẹ máa gbà mí, ìwọ bọ̀bọ̀ yìí tún sọ̀rọ̀, ó tún lẹ́nu ò ń sọ̀rọ̀. Ìwọ bí ẹ kó fọwọ́ bojú kò máa ké pé tiẹ̀ ti bàjẹ́, tiẹ̀ ti ta mí tábú. Mr. Picture ó tún sọ̀rọ̀. Ojú ti ilé ìṣì dáa. Ìgbà tọ́dún bá lọ ṣọ́ọ̀ ní bèrè ọmọ ni. Ọdún kìíní lọ, wọn ò rọ́mọ. Ọdún kejì lọ, wọn ò rọ́mọ. Ìkẹta lọ, wọn ò rọ́mọ. Ìkẹrin lọ, wọn ò rọ́mọ. Camouflage àwọn èèyàn á mọ̀ ó dẹ̀ fọmọ yìí sílẹ̀. Fílẹ̀. Èmi. Bánjọ Òkóbó fílẹ̀. Máa lọ kò ṣe mọ́. Kò ṣe mọ́. Handsome face, nothing. Elizabeth àbí kí ló ń gbé ẹ? Káàtì ẹ̀ ni wọ́n fún ẹ ní abẹ́rẹ́ ajá. Tó bá gbòdì lára ẹ, ṣé ìwọ ò mọ̀ wípé tájá bá ń sínú máa ń mojú náà ni? Kí ló ń ṣe ẹ ná? Ẹbí ẹ̀kọ́ jóná. Ṣé o wá tébù ọ̀rọ̀ mi láàrin àwọn ọ̀rẹ́ ẹ̀ ni? O wá fi mí ṣẹlẹ́yà láàrin àwọn ọ̀rẹ́ ẹ̀ ni? Ṣé lẹ́yà rẹ̀ lè ṣá? Eléyà kan lélẹ́yìí àbí òun ní tìjú ni ẹ bá mi bèrè lọ́wọ́ ọ̀bọ̀dá Òkóbó yìí. Ìwọ bí ẹ̀kọ́ káwọ́ lérí kò máa fún tún tún lẹ́nu ò ń sọ̀rọ̀ àìtìjú ò máa níran o. Eléyà kan rẹ̀ èwo ó sì ń dá báyìí o. Tí ì ṣe wedding o. Tó dábàá sọ pé ká fi ẹ ṣe camouflage ń sìn. Ọdún kìíní kò sọmọ, ọdún kejì kò sọmọ, ọdún kẹta kò sọmọ, ọdún kẹrin kò sọmọ, àwọn láyé òní. Èlì àǹtí ẹ jẹ́ ń sọ̀rọ̀ èjì jẹ́ kí n sọ̀rọ̀ wo Mr. Banjo Òkóbó ó máa dá kó padà sí abúlé kó lọ wá solution sọ̀rọ̀ rẹ̀ sórí tinú tó ń wò yìí kò lè fẹ́ nísìnyí o tó bá wá lọ tó bá rí solution sọ̀rọ̀ rẹ̀ tó lọ́ọ́ bá ní pé ẹ máa fẹ́ra yín àá bá ń bẹ̀ á fẹ́ ṣùgbọ́n tó bá wá lọ tó bá máa dé tó bá ti fọ́kọ àá gbà pé Ọlọ́run fi sábà bí ní ṣó ti gbọ́ jọ torí Ọlọ́run. Tinú mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan ó tí ẹ̀rọ tíbi tí a ti ń bá bọ̀ ó ro ìgbà tí mo ti ṣe àwọn nǹkan tó dáa rí ó ro tìgbà tá a ti lọ wà tá a máa ṣe. lọ́jọ́ kan ti ń lọ rúùtù abọ́kọ kú òpònú ayírádà kí ló ní bá pariwo orúkọ mi tó lọ má pariwo orúkọ mi má pariwo orúkọ mi ò lè bá ti ọ̀rẹ́ mi jẹ́ lójú tèmi sórí ọ̀rọ̀ ẹnu mi yìí máa sọ bóyá ń sọ nínú fámìlì wa nìyẹn kò dé ohun wá máa sọ. ètò sọ ẹ wá pa. kò lè pa mí irọ́ ló pa Òkóbó ọ̀wá láì ọ̀rọ̀ yóò lè pa mí picture ọ̀rọ̀ yóò lè pa mí o torí áńgẹ́lì ni Ọlọ́run fún mi ṣe fún Tinú ó rẹ̀ lè wá kó wá bá tiẹ̀ jẹ́ àṣìlẹ̀ yàkàṣìlẹ̀kùn sí fi sílẹ̀ ó ti gbọ́. ẹ jẹ́ akọ́ṣì bọ́ta ẹ bọ́ta ẹ bọ́ta ẹ bọ́ta ẹ kọ́ṣì lọ́kẹ́ lọ́jọ́ ire o ìta wọ́n á rí mo ní wọ́n á rí. Elizabeth dúró ṣé ìwọ ni mo fẹ́ ni. èmi kọ́ ló ń fẹ́ o ṣùgbọ́n ọ̀rẹ́ mi tó ń fẹ́ mi ò lè la ojú mi sílẹ̀ káyé Tinú bàjẹ́ yes. dúró ná sórí irú ẹ̀yìn tí ẹ máa ń ṣe bí ẹni wípé aṣọ ọ̀rẹ́ mi ṣáìsì ni ilé olówó báyìí ní bàtà tálíkà ń jẹ sí èmi ni mo sọ fún ẹ bẹ́ẹ̀ tí máa bá ẹ fà á ẹ̀rù á bá ẹ. Elizabeth. ká ní àlùbáríkà níṣẹ́ ìyọnu ló dé bẹ́ẹ̀. irọ́ ló pa òun tó ń já àlùbáríkà ni wàá mọ̀ pé tó bá mọ tó ń jẹ́ bẹ́ẹ̀ ni wàá mọ̀ pé kankan ò sí lára ẹ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ tí bá bá ẹ fà á ẹ̀rù á bá ẹ. láyé ẹ má lè rí fún mi mọ́ láyé ẹ má lè rí fún mi mọ́ ta ni wọ́ èmi ni wọ́n lérí fún wà láìpẹ́ tó bá tún lérí fún mi máa ní kó ọba ọ̀pọ̀ ojú yẹ ẹ jẹ́ àwọn olùṣiṣẹ́ wọ́ àwọn àtìkù ní kẹjẹ àwọn kúnlẹ̀kùn àwọn fídíò tún nàbà wọ́n àbàtì kí wọ́n àbójú ẹ̀jẹ̀ wọ́n àdèsí máa ń tulẹ̀ àwọn ẹ̀rọ àwọn èlé mi ló lérí fún wọ́n wá tó bá tún wájú tó ní kúrú bẹ́ẹ̀ ni ojú mi dáadáa kí orí péré méjì yìí èmèrè pọ́n pélé ògbóǹtarì kí èmèrè ní mí sórí ìyá mi ọlọ́sùn ìyá mi oníṣàngó bàbá mi Ṣàngó àbá ẹja Ṣàngó àbá ẹja dẹ̀ ń lérí fún abẹ́ máa rí ọlọ́bẹ̀ ń lérí fèmí. èmi ló sọ bẹ́ẹ̀ yẹn èmèrè àka ìwà ni èmi ló òun bẹ́ẹ̀ ni ẹ̀yìn gbẹ̀yìn lórí yẹn. irọ́ ló pa kó sì bá ta jọ. wọ́n Òkóbó sì dára ju obìnrin tó jẹ́ àsáàrùn lọ. ẹ ṣe. tí ẹsẹ̀ adìyẹ ọba bí a ní pálọ̀
ẹnu pẹpẹ ẹ̀kọ́ ló yẹ ká ti gbọ́ má jọ ẹ lójú wá gbọ́ mi alọ́ ní tiẹ̀ abọ́ ní tèmi wá fẹnu fẹ́ra bí abẹ́bẹ́. irọ́ ló pa jọ. èmi bá ń jọ. ṣe fẹ́ lù mí ni lù mí ó yá lù mí. láti ẹ̀jẹ̀ tó àjọ ọkùnrin ló máa ń sọ̀rọ̀ àwọn ọkùnrin ló máa ń sọ̀rọ̀. èmi bọ́ọ̀ta. tó bá jẹ́ ti èjì obì tó gbé kọ́rùn ló ń fún ẹ lára má sọ fún ẹ. bọ́ọ̀ta kò jẹ́ káwọn ọkùnrin gidi wọlé bọ́ọ̀ta àní ẹ bọ́ọ̀ta ẹ lọ ire o ẹ ṣe. àǹtí ó ti pọ̀ jù. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ṣé mo sọ̀rọ̀ jù. àǹtí ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ṣé rí tẹ́ńsọ̀n tó wà lára ẹ̀ ti lọ́lẹ̀ sìn olórí burúkú olóṣì òkò bóyá ní tẹ́ńsọ̀n náà rẹ̀ ààrẹ ti lọ́lẹ̀ sórí nǹkan burúkú tí mo mú kúrò ní ayé yẹ kó lọ sí church ká gba ìlú ká ṣe patí ká wá máa jó pé orí burúkú jáde láyé òṣì àdánù ó jáde láyé kó wà lọ wá ọkùnrin tó pé ó yẹ kó lọ wá ọkùnrin tó pé. Bánjọ èwo ló wá dúró sídìí ọkọ̀ tó wọlé sí. èmi ni bàbá tó bí ẹ mi ò dẹ̀ fi ẹ́ lẹ̀ nídìí pírọ́blẹ̀mù ẹ̀yà bí mo dẹ̀yìn lẹ́yìn ẹni ẹlẹ́dàá igun ò fi ẹ́ lẹ̀. bẹ́ẹ̀rù bá kòkè bó kanlẹ̀ ó tún níbi tá à ń gbé e sí. Débánjọ wọlé ṣoré tí gbogbo ètò sì ń dààmú ẹ tó ń dààmú ẹ lọ́kàn yìí àwọn gbogbo ẹ ń bọ̀ àdìtàn ó ń bọ̀ àdàfi sẹ́yìn bí eégún fi sọ ó yánu Débánjọ. Come on. Bánjọ ẹ̀mélòó mo pè ẹ́? ẹ̀mẹ́ta. ìmùlẹ̀ tó wà láàrin bàbá àti ọmọ ó wúwo ó sì ju irin lọ. ìmùlẹ̀ tí a kì í kọ̀ tí a sì lè sọ fáráyé gbọ́. débi wípé tó bẹ́ẹ̀ gẹ́ tó wá di wípé ò lè bóbìnrin ṣe mọ́. mo wá rò ó pé ó yẹ ká fi lọ ẹni tó ní wá. Ajá. ó yẹ ká ṣe kéde o. ká fi lọ ajá.
Ajá! 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 Tàdé ní kárò, èèyàn, abìnìyàn. Ìwọ ò mọ̀ pé tí ẹ kò bá dẹ́kun àdúrà, ẹ máa ní Bánjọ ní ara ni o. Ẹ máa pa Bánjọ ní àpasáyé ni. Tàdé ní kárò, ṣọ́ra. Ṣọ́ra o gbọ́dọ̀ bínú. Mo má bàa kú kú òjijì. Tí Gudugbẹ̀ bá jábọ́, ọmọ rẹ kankan tó jẹ́ èso rẹ tó bá wà láyé wọn ò gbọ́dọ̀ fojú kan Bánjọ o. Àìjẹ́ bẹ́ẹ̀, Tàdé ní kárò ó kú àkóró. Tàdé ní kárò ìkìlọ̀ rèé o. Bánjọ, mo ti lọ wọ ẹ́ bedroom tí mo gbé bínú wa. Ṣé kò sí? Kó má bàa sí náà ni. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ mi ò ní fẹ́ kó bọ́ sí àpò bínú ẹ̀. Jọ̀ọ́ torí Ọlọ́run má bínú. Sórí gbogbo ohun tó bá jẹ mọ́ àdúrà àbí lórúkọ Jésù àbí pé àwọn wòlíì kan wá bí wọ́n wọnú ilé wọ́n ń gbàdúrà èmi ò fẹ́ mọ́nú ilé mi. Ẹ wá ná. Kí lẹ̀ ń sọ lẹ́nu tí ò dùn yín ná? Wípé ká má gbàdúrà mọ́ nínú ilé yìí. Ṣé ẹ̀yin ò mọ̀ wípé ogun kógun yòówù kó le kò sí nǹkan mi tó lè ṣe yàtọ̀ sádùúrà? N tí mò ń sọ fún ẹ ó jẹ́ kó yé ẹ kì í ṣe àṣẹ pé mò ń sọ̀nà go mi ò fẹ́ àdúrà mọ́ nínú ilé yìí. No more in Jesus' name in this house. Ẹ wo a máa gbàdúrà ni o. N tí mo bá ń fẹ́ nínú ilé ni kò bá mi fẹ́ o. Mo ní mi ò fẹ́. There is no more in Jesus' name in this house. Àdúrà la máa gbà. Àdúrà ni lọ́jọ́ gbogbo. Báwo nìyẹn ṣe máa tó máa lóhùn fẹ́ gbàdúrà? Owó tí mo ní nìkan. Màá fún ẹ jẹ́ ká yanjú ètò wà ní. Ẹ wo èmi ò ní dákẹ́ àdúrà o. Òun ló sì máa bá wa ṣẹ́gun gbogbo ogun tó wà ní. Mọ́mì ẹ wá ṣe bí ọkùnrin ló ní ilé kẹ dáàdì ní kẹ má ṣàdúrà lórí. Ṣé orí tiẹ̀ pé ṣá? Mọ́mì ẹ má gbé yẹn wá o. Mi ò fẹ́ ta sí yín, mi ò fẹ́ dá sọ̀rọ̀ aládùúrà dé yẹn ni o. Wọ́n ní kẹ má gbàdúrà mẹ́ẹ̀dẹ̀ múra kankan. Ṣé dáàdì mi kọ́ ló ní ilé ni? Àti pápá gan. Ṣé kí lẹ́ ń fa àdúrà wá? Ṣé owó lẹ̀ ní ni? Àbọ̀mọ̀lẹ̀ ń wá? Kí ló kún ẹ ń bẹ̀? Bàbá ẹ̀kọ́ ni mo bá sọ̀rọ̀ ni. Kí ló kún ẹ ṣé wọ́n ni mo bá wí ni? Kí ni kí n ṣe kí n daṣọ bojú bá sọ̀rọ̀ ni? Ẹ fi mí sílẹ̀ jáde jẹ́ kí n bá wíjọ. Kí ni? Ẹ dúró náà. Ẹ wá fẹ́ nà mí ni. Bánjọ, ṣé ìṣepọ̀ mú gbóyó ṣá? Ta ló ń gbóyó? Kí ni mú gbóyó kí ni? Ẹ jẹ́ ẹ má. Orí kò bàjẹ́, ó bàjẹ́. Ṣé rí wọn? Ẹ ń fọ ọ̀rẹ́ mi mú. Bẹ́ẹ̀ni. Ẹ má tún tíra ìmọ̀ láyé yín. Ṣé mi ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn? Ogun gbóyó ni. Ogun gbóyó ni. Ẹ má fọ tàbí ní mú wọn. Tí bá fọ tẹ́ ní mú kí ló bá ṣe? Bánjọ iná jẹ́ má fọ tàbí mú wọn. Bánjọ ṣé o máa nà mí ni? Ẹ fọ tàbí. Ṣé o máa nà mí ni? Mọ́mì máa lù yín. Má gbá yín o. Bánjọ ó máa lò kájọ. Ẹ gbọ́ kí ni. Bánjọ. Bẹ̀rẹ̀ bá láwọn léèké. Ṣé ẹ sọ fún mi? Ṣé ẹ sọ fún mi? Bánjọ fọ aṣọ mọ́ mi lọ́rùn ẹ̀dẹ̀ ń wò ó rọ. Mo ṣẹ̀ṣẹ̀ wá gbà pé nǹkan bí ti ṣẹlẹ̀ nílé. Kò wá burú o. Ṣé wá ní ìrìbí ta àwa bàdé yìí? Bóyá Bánjọ ló bí mi ni o. Bóyá mi ni mo bí Bánjọ. Ó dìgbà lónìí.
Tadénikárò, ìwọ àti ìyàwó rẹ ẹ lọ bẹ̀ Bánjọ. Kẹ́ dọ̀bálẹ̀, kẹ́ parúburúbú, kẹ́ bẹ̀ kó má bínú. Ajá! Kí òjò tó ṣú dẹ̀dẹ̀ yìí kó má bàa rọ̀ síbi tí ò dáa. Ẹ bẹ̀ kó má bínú. Mo ní kò jẹ́ ká pe ọmọdé ká bẹ́ẹ̀ tó bá jẹ́ dọ̀bálẹ̀ ló gbà ká dọ̀ fún tó bá jẹ́ kúnlẹ̀ ló gbà lọ́dọ̀ wọn náà kí wọn náà kúnlẹ̀ fún ṣé báwa la bí àṣà ni fílẹ̀ fẹ́ kó pàjẹ́. Ẹ̀mí Olúwabùnmi Àjíkẹ́ ṣé ẹ máa gbọ́rọ̀ tẹ́ ẹ̀ sọ jáde lẹ́nu ṣọ́rọ̀ gidi lè tẹ́ ẹ̀ sọ yìí kí èmi kúnlẹ̀ fún ọmọ bíbí inú mi ọmọ gbá mi létí tán ó láyà láyà ó gbé owó ẹ̀ sókè ó gbá mi létí ẹ tún sọ fún mi pé kí n lọ bẹ́ẹ̀ ṣé ní sẹ́ni kí n lọ bẹ̀rẹ̀. ẹ̀yin lẹ mọ̀ yẹn ò rá mi rárá ẹ bẹ̀ mí wàhálà tí nìyẹn n máa gbé láìpẹ́ mi lọ ni ẹ jẹ́ kó yẹ yín gan ẹ lè pa mí èmi lèmi lè pa yín èmi ò bá yín láyé mi ò dẹ̀ràn yín. wo ọmọ ṣerú ẹ fún ẹ. sórí kò tó dálẹ̀ sí sórí olórí jẹ́ kó bínú lọ yẹn o. lọ́lẹ̀ gbẹ́jẹ́rẹ́ wọ́n mọ̀ máa ṣerú ẹ fún ẹ o. ọmọ lásán ìjà ọmọ kọ́rọ̀ báyà mi létí. mi máa sọ fún àwọn ọmọ ìjọ wa àtèmi àtàlàgbà a máa wá fàdúrà jagun nínú ilé. mo fẹ́ wá máa lọ ná. wọ́n náà wọ́n bọ̀ ní kẹ́ ní sùúrù pa wọn. ẹ̀rọ àbí kí n gbé jòkó fún yín. àìmọ̀ ọ̀rẹ́ ẹ̀rọ. Sisi Bọ́lá
báwo ni ṣé ò sí. Mọ́mì lọ sọ pé kí wá rí yín fáwọn ọ̀rọ̀ kan sí. Torí nídàájí yìí mo lálàá kan mo dẹ̀ ṣàlàyé fún mọ́mì so wọ́n ní pé kí n wá sọ fún yín. bó làlá náà ṣe lọ. Bó ṣe rí nìyí. láti inú ilé yìí o kí ló ṣe irọ́ ẹlẹ́dàá mi ò ní gbà. Bàbí ẹlẹ́dàá àwọn bàbá mi ò ní gbà ẹlẹ́dàá bàbá mi ò ní gbà ẹlẹ́dàá ìyá bàbá mi ò ní gbà. lórúkọ Jésù lẹ́ni gbogbo ẹ̀yìn ẹ̀mí òkùnkùn. ẹ jáde ẹni tí ó jókòó níbi kọ̀kọ̀gá ògo òní ọmọ agbé abí òjìji Olódùmarè àtúkọ wípé àyà yóò bá àlejò wọ́n fi ìbẹ̀rù jáde níbi kọ́lọ́fín wọn ìjẹ́ tí ó bá nígbà gbogbo ẹ̀yìn ẹ̀mí òkùnkùn mo kọ́ láṣẹ lórúkọ Jésù ó yẹ parẹ́ ní ẹ̀rù ẹ parẹ́ níwájú ṣèlú báyìí ni. Jésù àṣẹ́gun fún wa. Àbá ti wá lẹ́yìn ikú dáàdì láti wá fàdúrà ràn mí lọ́wọ́. A máa wá yalé yẹn sí mímọ́ lálẹ́ ọ̀la. Ẹ sọ fún mọ́mì pa à ń bọ̀. Ẹ ṣe máa. Ó dàbọ̀. Báńkì mọ́mì o. kò ní dá afẹ́ tó wà lóko burúkú nulẹ̀ yìí. àwọn ilé. mọ́mí. kí ló dé Bánjọ. àwọn olùsí. Bánjọ. àwọn tó ń wá láti church pé kán wá ṣe prayer fún wa lò. fún kí nìyẹn. ó rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa nílé yìí ó rí pọ̀rọ̀ wa ń fàdúrà gbogbo àjálù dáadé kú. nítorí pé bàbá mi kú ẹ fẹ́ ṣe prayer kí ni yẹn èyí ṣẹ̀ṣẹ̀ ń kú ni. Bánjọ kí ló máa ń ṣe ẹ́ ṣé a ní ìdá ti gbàṣẹ lọ́wọ́ ẹ̀ka tó ṣe prayer nílé yìí báwo ló ṣe ń ṣe báyìí. wọ́n wá ṣe prayer ní kí ló jẹ́ ìṣiṣẹ́ kò tẹ̀ tó bá ẹ jọ ẹ bá wa kọrin jáde. olùgbàlà olùgbàlà ní bàbá ní bàbá olùgbàlà olùgbàlà ní ọmọ ní ọmọ olùgbàlà. kò ní tí àfẹ́ tó bá tún kọrin gbàlà nínú ẹnu yẹn ja ilé bàbá yín níbí ni ṣé ṣọ́ọ̀ṣì yín wo ni pásítọ̀ ẹ̀ ń jára yín bírè ni. bàtà mi ẹ take it easy. you are mad. Bánjọ ní sùúrù kí ló dé. àdúrà ló lè ṣe ohun gbogbo. níbo. àdúrà ló lè ṣe ohun gbogbo ní sùúrù káfí gbogbo nǹkan síwájú Ọlọ́run. ògo ni fún bàbá àti fún ọmọ àti fún ọmọ àti fún ọmọ. ní òní wà láti wọ́n ṣe ọ̀kẹ́ ìsì bẹ́ẹ̀ ló sọ yìí ní ìgbà gbogbo ayé àyípẹ̀kú àmì. tí Olúwa já Jèhófà nílẹ̀ àti ẹ̀kú rẹ̀ ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀ olùgbàlà olùgbàlà ní bàbá ní bàbá olùgbàlà olùgbàlà ní ọmọ ní ọmọ olùgbàlà ní ẹ̀mí mímọ́ olùgbàlà ní mẹ́ta lọ́kan olùgbàlà 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 ní bàbá. Bánjọ torí Ọlọ́run Bánjọ torí Ọlọ́run Bánjọ torí Ọlọ́run. mọ́mí máa fi ọwọ́ mi pa yín mọ́mí máa fi ọwọ́ mi pa yín máa fi ọwọ́ mi pa yín. wọ́n ṣàti lọ. máa pa yín mo ti tó bá ṣẹlẹ̀ máa pa yín. bọ̀dá mi kí lè ṣe gbogbo eléyìí fún náà
kí lè ṣe báyìí fún un. wò Bọ́lá kò lè yí ẹ jáde wọ́n tẹ́ àwọn ọmọ mi yìí ló jáde kò lè yí ẹ. ẹdẹ máa sọ fún mi pé kò lè yé mi kẹ ṣàlàyé fún mi ẹ ṣàlàyé nǹkan tẹ́ ẹ ṣe inú wa dùn léyìí o nǹkan tẹ́ ẹ ṣe inú léyìí kọjá mi inú yóò dùn rárá mi kàbí kí ni kọ. títí ẹni bá má jẹ́ kí ọjọ́ òní wáyé àmọ́ mo rí i pé ìwọ nìkan ni ó mọ́ láàrin wa mo sì rí i pé inú òkùnkùn biribiri ló wà àmọ́ jẹ́ kí mọ́mí dé. Àjọ Bọ́lá kí ló ṣẹlẹ̀? Kí ló dé tẹ̀ ń sunkún? Mọ́mí ẹni kí ló dé tí à ń sunkún? ọ̀nà wo lẹ gbà? ìrìn wo lẹ rìn tẹ́ fi débi tẹ́ dé? Kọ̀lọ̀fín mi ìgbọ̀nà kọ̀lọ̀fín kankan ẹ̀yin náà ṣàmọ̀ pé gbogbo àjálù tó ń jálù wà nulẹ̀ kò dùn mẹ́mi náà nù mi mọ̀ kankan pa ẹ̀ mo fọ́ Ọlọ́run búra kódà mo fi ẹlẹ́dàá èèyàn ọmọ tí mo bí búra mi mọ̀ kankan pa ẹ̀. Mọ́mí ẹ̀yin òbí ìgbà tí ẹ bá wo àbòsí kan kàkà kẹ́ gbéra yín ṣépè màmá fẹ́lẹ́ dá àwọn ọmọ ṣépè ìyẹn ò ní jẹ́ tiwa láéláé. Mọ́mí ọ̀nà ẹ̀bùrú wo lè gbà kọ́lọ́fín wo ló wà ní ìgbésí ayé yín ọ̀nà wo ni ẹ̀rìn tẹ́ fi ní gbogbo nǹkan tẹ́ ní. Kò burú Ọlọ́run ti sọ pásìkò ọ̀rọ̀ tó sọ ìrìn ìgbésí ayé mi àti bí gbogbo ọ̀rọ̀ ṣe rí lónìí ó bẹ̀rẹ̀ látorí ìyá tó bí mi lọ́mọ. Ìyá tó bí mi lọ́mọ àwọn náà ṣekú pa bàbá mi. ìyẹn ni pé màmá yín ló pa dádì yín. àwọn ni kò wá tán síbẹ̀ lẹ́yìn tí màmá mi rí wípé àṣírí ti tú sí mi lọ́wọ́ wọ́n pinnu wọ́n tutọ́ sókè fojú gbà wípé tí n bá fi lè sọ fún ẹ̀dá alààyè kan pé àwọn máa ṣekú pa mí. àṣẹ̀yìnwá àṣẹ ìbọ̀ ọ̀nà àìrí jẹ àìrí mu tá a wà nígbà náà kò ṣẹ̀yìn màmá mi. Àjàdé olórí ẹyẹ wáyé Àjàdé olórí ẹyẹ ológòjì kọlọ olórí òkété tí ṣe ìránṣẹ́ àwọn àbíkú ẹgbẹ́ dúdú ìyẹ́ tó wà lọ́wọ́ yín ìyá yín fi fà yín wọnú ẹgbẹ́ ayé mi o ó fẹ́ kí ẹ lówó tipátipá. owó ẹ̀jẹ̀. yín ní nǹkankan àkọ́bí ọmọ yín ọkùnrin là ó ṣe é fún torí òun nìkan ló pé ọmọ kan kò tí ì jábọ́ ní ara ẹ̀.
wàyí o tó bá jẹ́ ikú lẹ fẹ́ ẹ dúró tàǹdì tó bá jẹ́ owó lẹ fẹ́ tí èṣù ọ̀dàrà ń ṣe ọ́ lákòóso ẹ̀ ẹ dì mọ́ra yìí. ajá. wàyí o àwọn ti kú òní takọtabo ó ti di tí akọnìkan ti ṣe awo àwọn ìṣẹ̀ṣe Bùnmi parẹ́ ìjì. Abáyọ àbábọ̀ mi rẹ̀ owó gbogbo nǹkan tí mo mọ̀ jù báyìí lọ. Mami. Gbogbo mi mọ̀. Mami. Yorùbá ní ẹ̀dá tí kò bá mọjú òkùnkùn kó má ṣe dá òṣùpá lóró. Ibi tí ẹ̀yin rí mọ̀ nìyẹn. Bàbá tó bí mi sọ fún mi ìgbà tí ọ̀rọ̀ kan ọ̀rọ̀ pé ní kété tí ẹ kúrò ní ọ̀dọ̀ Àjàyí pé tó tún ṣẹlẹ̀ rẹ̀. ìjì ṣáàṣ na ọwọ́ rẹ síwájú àbárí àtàkẹ́tẹ́. tí o bá délé ṣì gba ọwọ́ rẹ wò ohunkóhun tó bá bá níbẹ̀ ilé iwájú àkọ́bí ọkùnrin ọmọ rẹ. ìjì. ṣáàṣ ṣáàṣ. Bánjọ ó ti di okùn ọlà àwọn òbí rẹ láti òní lọ àìkọ́ o àìkọ́ ohun gbogbo tí wọ́n bá ní ní orúkọ rẹ ni lóòótọ́ àwọn ni wọ́n bí ọ àmọ́ wọn ò gbọ́dọ̀ gba ìdọ̀bálẹ̀ rẹ mọ́ àwọn ni kí wọ́n máa tẹríba fún ọ. ohun tí o bá fẹ́ ni wọ́n láti bá ẹ fẹ́ ohun tí o bá fẹ́ wọ́n láti kọ̀ ọ́. ajá dàdé nìkárò Bánjọ àwo ni o kò bá wí òwe. Tádé dẹ̀ fi àdúrà ọ̀rọ̀ lábàtàbàtà báyìí pamọ́ fún mi. Mọ́mì, nípa pé wọ́n ti sọ àdúrà di èèwọ̀ wa nínú ilé ló fa gbogbo sábàbí bẹ́ẹ̀ sì ni kò ṣeé kọ́ ni a kì í ṣe ìwé fún ọmọ aráyé. Màámi, ìràwé kì í dájọ́ ilẹ̀ kó sùn náà. Ó fẹ́
jáwọ́ nínú àlàáfíà mi tí gbogbo yín fi ń gbé ìgbésí ayé rẹ̀. mo sì fẹ́ ṣe é kí lè tú àbúrò mi Bọ́lá sílẹ̀ nínú ìgbèkùn àti ìnira tó wà. Bọ́lá Bọ́lá èmi pẹ̀lú ẹ̀ ti di ọ̀sán àti òru lónìí a ò tún gbọ́dọ̀ pàdé mọ́ a ò gbọ́dọ̀ fojú rin jùmọ́ láyé nítorí wípé funfun ni wọ́ dúdú ni àwa yòókù tí à ń gbénu léyìí tó kù èmi nìkan àṣẹ àjà ni rí ẹ̀jẹ̀ mi tí kò bá mọ̀ nídìí ọ̀rọ̀ òkùnkùn yìí tí àwo bá já a ò gbọ́dọ̀ fojú rin jùmọ́ bóun tí òun wò nínú ilé yìí táṣọ àti gbogbo ẹ̀ ohun àjà ni tẹ̀sù ní máa lọ má mú kankan ó ti gbére. Àgbé ló dinú igbó jìgún àlùkò ló di ẹ̀yìn ọ̀dàn jídùn ẹran tí ọ̀ka bá sọ ẹnu ọ̀ka ní gbé òkò tí àjà bá jù tájà ní ṣe ó tún dóko aláwo. Ó tún wá bù